ẹ káàbọ̀ sí yàrá Onka. Ayíkí òun ló kọ mi. Ẹ̀yin báyìí ṣe ń darapọ̀ mọ́ wa. Yàrá Onka òun ni bí. Tẹ́ ẹ bá ti subscribe sí channel wa àsìkò rẹ̀. Ó yá ẹja tó mú. Mo la forí ẹ̀sọ̀ sí 180. Ìyẹn ni ọgọ́sàn. Ó yẹ jáàmù láti ọ̀kanlélọ́gọ́sàn, èjìlélọ́gọ́sàn, ẹ̀tàlélọ́gọ́sàn, ẹ̀rìnlélọ́gọ́sàn, àrùndínláàdọ́wà, ẹ̀rìndínláàdọ́wà, ẹ̀tàdínláàdọ́wà, èjìdínláàdọ́wà, ọ̀kàndínláàdọ́wà, àádọ́wà, ọ̀kanléláàdọ́wà, èjìléláàdọ́wà, ẹ̀tàléláàdọ́wà, ẹ̀rìnléláàdọ́wà, àrùndínlọ́gọ́wà, ẹ̀rìndínlọ́gọ́wà, ẹ̀tàdínlọ́gọ́wà, èjìdínlọ́gọ́wà, ọ̀kàndínlọ́gọ́wà, ọgọ́wà tàbí igba ìyẹn 200. Ẹja fi ẹnu ẹ̀ sọ sí bíbà lónìí nígbò bá ti ń di ìgbà míì á tún máa tẹ̀síwájú ń bẹ̀. Ẹ wo àwọn nǹka mẹ́ta tí ń bẹ níwájú yín. Ó yá ìyẹn fi ìtumọ̀ wọn sí abala àríwísí. Tẹ́ ẹ bá ti subscribe sí channel wa àsìkò ní ẹ subscribe kẹ́ ẹ sì pín fọ́nrán ìfáwọn èèyàn náà káwọn náà lè gbádùn ẹ̀ má jẹ́ mọ̀gbónú àìdè Yorùbá. Ayíkí ni lórúkọ ìpàdé wa ó tún dọjọ́ mi ọjọ́ ire o.